So kò sí because ìyàwó mi ni. So kò sí tó pẹ̀lú ẹlẹ́nu rẹ̀. Spam mi àti ẹ̀gì tiẹ̀ lánàá. Ìgbà tó wá refuse British passport tó ní ká wá ṣe DNA ló wá ní wò ní wọ̀. Kí ló ṣẹlẹ̀? Àlọ́ ṣe wàá ṣàlàyé fún mi donated egg. Ìgbà olúwa rí donated egg like so many other things. Àṣẹ mi wọ̀. So. Ẹ jọ̀ọ́. So like so many other things. Like what? Ṣé mo máa ń parọ́ fún ẹni? Have I ever lied to this man? Like so many other things. Màá ṣàlàyé fún. Like what? Somebody needs to ask him. Like so many other things. January 2017. Mo ṣe ka mọ́ nìyẹn. Òun ní affairs. 2017. Ní London. April 2017, mo jẹ ní divorce certificate mo sẹ́jẹ̀ sí lánàá tó sọ gàdàgàdà bá pé divorce due to adultery mo kọ sílẹ̀. Mo lè fẹ́ everybody kọ́ mọ́ nínú ọ̀rọ̀ mi èèyàn kì í ṣojú àlójú tó bá ti fún obìnrin sílẹ̀ don't go back téèyàn bá go back ìyá ló fẹ́ jẹ ìṣèlú báyìí. This is not true. Lọ́sàn-án yìí when Madam Dorcas wọ́n ṣe analysis ọ̀rọ̀ tí mo sọ lánàá àti tiẹ̀ náà wọ́n jẹ́ kó yé wa pé it's not even the right thing and it's an offence lábẹ́ òfin. It's well àti wọ́ra wa débi tó jẹ́ pé in the end Ọlọ́run ló mọ ibi tí gbogbo kinní yìí máa já sí. This is not true. Okay, ẹ jẹ́ ká rò báyìí. Ní 2017 ó dá divorce mi. Mo ń try láti gather nǹkan. Birthday àwọn ìbejì. A ṣe ní 2018 massive birthday. Adẹjọ tún wá sí Island ní 2018. Ẹjọ báwo ló ṣe àbí? Léèyàn tí wọ́n ká mọ́ ní 2017 tó wà adulterous. Ó dẹ̀ tún wá gbé that same person lẹ́lẹ́lẹ́ ó di Island. Ó dẹ̀ tún jókòó ó dẹ̀ tún ròyìn gbogbo nǹkan tóun ṣe o bóun ṣe ń lọ tóun bọ̀ tóun ṣe gbogbo nǹkan òun gbalé fún òun ṣe everything yet this man I don't even know bóyá kò dẹ̀ mọ nǹkan tó ń sọ mọ́ ni because àwọn kinní wọ̀nyí mo máa ń wonder ibi tó tẹ̀ ti wá bóyá kò dẹ̀ mọ nǹkan tó bóyá ó tẹ̀ need the assistance bóyá ó need kan help ẹ̀ because gbogbo irọ́ yìí ò tẹ̀ wá it's annoying kò tẹ̀ make sense at all it makes no sense whatsoever. Ó divorce mi wọ́n wá bẹ́ẹ̀ àwọn wo ló bẹ́ẹ̀ who are those tó bẹ́ẹ̀ àwọn náà dà ẹ jẹ́ ká máa gbọ́ lọ rí. Àti ẹ̀jẹ̀ pọ̀ òkè mo gbà padà ìgbà yẹn UK ti wà nínú EU wọ́n wọ bóun la fẹ́ dá àbá madókè máa ń ṣe application fún relative of EU citizen báwọn ọmọ yìí àkùnwọ̀n ní Ireland within 4 years wọ́n gba British passport. Mo gbà yẹn ẹ̀bẹ̀ gbogbo ẹ̀wọ̀n wọ́n kì í kó tẹ̀lé wa because kò tẹ́lẹ̀ omi náà tó fẹ́ tọ́jú àwọn ọmọ òun náà dẹ̀ làwọn èèyàn mọ̀ àti yábèjì. Ìgbà tí mo fi divorce ẹ̀ yóò fi àwọn ọmọ ìfìlẹ̀ at age 6 months. Náà kí ló tí ìlú tó fa ẹ má bínú sáà ẹni pé ṣé àdọ́tí ẹ̀ gan ló fa ìdí ayé láti abẹ́ tí ń jà before 2017 tí ẹ ṣe divorce yẹn. Àjàjà kankan àdọ́tí yẹn. Báwo lẹ ṣe mú wọn pé wọ́n ń ṣe àgbèrè kí ni kẹ́kẹ́ ká mọ́ wọn lọ́wọ́. Messages yẹn ni gbàtí mo jẹ confront ẹ̀ kò rí kọ̀kọ́ sọ but ó ní lọ́kàn báyìí pé ẹ̀gbọ́n ní lọ́kàn pẹ̀lú ẹ̀fẹ́ tẹ̀ wọ́n ní òkú yìí nìkan gbàtí mo kó òkú ẹ̀ pààyàn fún ó sáì nẹ̀ mi ò sign any paper kódà mi ò rí gbogbo ẹ̀ sójú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ béèrè question téèyàn bá fẹ́ ṣe divorce for real tó ọmọdé wà nínú marriage ọ̀hún ṣé èèyàn kàn déédéé ní tọ̀ George o má fún mi ní nǹkan kan o mo ṣàgbèrè so therefore I'm walking away báwo ni divorce ò ṣe ní any clause èmi gan máa post divorce yẹn kí everybody look at it
báwo ni divorce ò ṣe ní take care of the children of the marriage? Báwo ni divorce ò ṣe ní any clause to cater for the children of the marriage? Báwo ni divorce tó jẹ́ the real thing ò ṣe ní pín property? Báwo ni divorce ò ṣe ní sọ̀rọ̀ nípa welfare ẹni tó àwọn tó wà nínú situation yẹn? Because àwọn irọ́ tí ò tẹ̀ bóyàn lẹ́yìn ẹsẹ̀ lélẹ̀ divorce tí ò ní bóyàn lẹ́yìn ẹsẹ̀, where does it come from? How will I go bí mo ọjọ́ orí mi mo fẹ́ divorce èèyàn tí a ti jọ kó properties jọ, màá ní George o mi ò fẹ́ nǹkan kan o, ẹ kàn ṣe divorce fún wa, mò ń lọ, àwọn ọmọ ṣé wọ́n ní jẹun ni? Àbí nǹkan yìí it is obvious because kò ń ṣe the right thing. La ṣe accept pé okay kàn ṣáà tiẹ̀ ṣe fún wa ká tiẹ̀ gbà kó jẹ́ pépà yìí ká tiẹ̀ mú dání ká lọ fi ṣe nǹkan míì ká lè gbé àwọn ọmọ ká lè gbé wọn wọ lóyìnbó. That is exactly what happened. Kò possible kí kéèyàn la ojú ẹ̀ lẹ̀ kó ní òkè o ẹ ọkọ ẹ̀ mọ́ ọkùnrin yẹn dẹ̀ fẹ́ fi ẹ́ sílẹ̀ and everything. Ìgbà náà torí ẹ̀ náà ò fẹ́ cater fáwọn ọmọ ẹ̀. Ṣó possible ní nǹkan tí mo dẹ̀ mọ nǹkan tó wà nílẹ̀, tí mo mọ nǹkan tó wà on ground, tí mo mọ irú iṣẹ́ tá ti jọ ṣe, mo mọ irú nǹkan tá ti jọ kó jọ together. So màá kàn déédéé ní máa kó lọ o, èmi á káwọn ọmọ màá dẹ̀ lọ máa dá feed wọn, màá lọ máa dá tọ́ wọn. This is not my plan for my life. My plan was that by this time bí a máa tiẹ̀ ti retire àbí màá ti relax, màá ti máa gbádùn ayé mi. And I have worked all my life. Mo ṣe iṣẹ́ débi tó ń ṣiṣẹ́ dé. How can this man just jump up and say, people know me now? Àwọn èèyàn mọ̀ mí tán wípé ṣiṣẹ́ ni mí. It even got to a point níbi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n á máa ní ṣé anybody tó ń lọ sí tó fẹ́ ṣe off duty wọ́n ní ẹ lọ pé Janet o, anybody ń lọ for holiday go and call Janet, anybody ń lọ fún ọmọ mi even gan àwọn shift mi gan ti máa ń gbà mo lè wà nílé báyìí máa ní ẹ̀jẹ̀ lọ ṣe because we always have a project. A máa ní project 24/7 ní tá a bá fẹ́ parí ilé kan, a fẹ́ renovate ilé, a fẹ́ ṣe kinní kan. This is somebody tó yẹ pé mi ò bẹ́ẹ̀ fi anything hide. Mi ò hide anything. Everything tí ìyá mi kọ́ mi wípé èèyàn ní ìdá ti ṣe nílé ọkọ láti rí ilé ọkọ gbé, láti enjoy ọkọ ẹ̀, everything ni mo bẹ́ẹ̀ fi lò. Mo fi loyalty lo ẹ bẹ́ẹ̀ lò, mo fi perseverance lo ẹ bẹ́ẹ̀ lò, mo fi sincerity bẹ́ẹ̀ lò, mo fi ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lò. I treat him like a king. This is somebody tí ẹ pé má dídì ní kán bá mi ra dish tó máa fi jẹun wá láti Saudi Arabia ni tí máa gbé gẹ̀gẹ̀gẹ̀. Àwọn èèyàn wà láyé mo rí kó dárúkọ Ọpẹ́ mi was my little girl nígbà tí a wà ní Abuja. Ó lọ ń dárúkọ ọmọ lọ́mọ. Ó lọ́mọ yẹn ló ń sọ fún un pé even gan ẹ tiẹ̀ jẹ́ béèrè àgbàlagbà tó yọ Ọlọ́run àgbàlagbà tó bá tiẹ̀ jẹ́ pé ọmọ yẹn tiẹ̀ ní òkè nǹkan kan ṣẹlẹ̀ mo ṣe ẹ̀wọ̀n àbẹ́ anything ṣé kò tẹ̀ lè wá fi síkùn ẹ̀ ní? Èwo làbọ̀rọ̀ dá gbogbo ẹbí rú, dá gbogbo ayé rú, tá a bẹ̀rẹ̀ sí dá orí everybody mọ́ra wọn, ó tú gbogbo family ká. Àpèlé ìyá nílé ló ṣẹlẹ̀, àpè yẹn àṣẹlẹ̀ ló ṣẹlẹ̀, àsọlé fún yẹn ilé kí ló dé? A máa gbé bí ọba ni, bí ọlọ́ba la ṣe ń gbé. Kí ló tún fẹ́? How else can I be a good wife to you? Wàá gbowó ò ní fún mi bẹ̀, ni wọ́n máa gba rent gbogbo ilé tàjọ ni. O ò ní sọ pé this is it, take my wife. Kò lè sọ pé even àwọn àna ẹ̀ best friend mi tó jẹ́ pàbúrò ẹ̀ ló wà nílé ẹ̀ lọ́jọ́ tèmi. Ìyẹn gọ́gọ́ pàápàá, ìyẹn gọ́gọ́ máa ní what nonsense. Máa gbà mí máa lọ because she's a designer. Gbà mí àkàṣọjọ máa ti bá lówó máa ní kí ló dé why kí bàbá bẹjọ fún ẹ lówó kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé why is he not giving you money? She used to even get angry about it. Kí ló dé? There was one day she was saying ó bẹ́ẹ̀ ò mọ máa yìí handle ni, ó mọ handle ni kò possible. Báwo ló ṣe máa kówó tó yẹn dání gbogbo nǹkan tẹ́jọ́ ṣiṣẹ́ tí ò ní fún ẹ ní anything? It's not. And this is the truth. And àbúrò pastor, I'm happy ló dárúkọ yẹn.
unless tí yẹn bá ti mọ̀ pé tọ̀ pastor náà lòun because tó bá parọ́ nìkan ló kù ó ti wá bá wa parí ìjà lórí ọ̀rọ̀ owó oúnjẹ rí kéèyàn wà nínú ilé tó yẹn massive duplex maintenance duplex yẹn gan lásán kò ṣeé kó very mighty duplex over 6. In fact, we cut out some of the duplex as we rent, yet there was still 6 bedrooms left. Ìgbà tí mo tẹ̀ ń sọ pé ilé ìtìtóbi ó ní pride and joy òun ni fine adẹ̀ ń gbé ń bẹ̀. Ìyẹn máa wá sí ẹjọ́ ẹ bá mi ṣírò maintenance compound ajá bíi 5 àbí 6 gbogbo ẹ̀ ó ní fowó oúnjẹ sílẹ̀ ó máa ní oní ṣọ́ọ̀bù lọ lo ṣọ́ọ̀bù ẹjọ́ ṣọ́ọ̀bù tó dá mi lókòwò fún mi 500,000 naira ẹjọ́ ṣé 500,000 náà fi ń dáyàn lókòwò ní Nàìjíríà even though Nàìjíríà ayé àtijọ́ kó jẹ́ Nàìjíríà ká má ti sọ sí Nàìjíríà ayé àtijọ́ 500,000 was nothing. Àwọn àbúrò mi tó wà London àtọkọ ẹ̀ àwọn ni wọ́n support mi tí wọ́n fún mi lówó díẹ̀ mọ́ àtàwọn savings kéékèèké tèmi náà ní kí mo fi wá lọ sí ṣọ́ọ̀bù yẹn. It was a pharmacy. Àwọn èèyàn mọ̀ mí dáadáa nígbà ọ̀rọ̀ nípa bí mo ṣe ń ṣe pharmacy bẹ́ẹ̀ náà ni mo tún ṣe mo ń ta aṣọ. Okay, aṣọ ni mo kọ́kọ́ tà ní ọjà kan báyìí tí wọ́n ń pè ní Gariki Ultra Modern Market. Mo kọ́kọ́ ṣí shops tí mo ń ta wares mo ń ta gbogbo ẹ̀ mo ti ra gbogbo ẹ̀ láti London. Nígbà yẹn mo bẹ̀rẹ̀ mo dẹ̀ rí pé ọjà yẹn ò fi bẹ́ẹ̀ ṣe kinní mo tún wá move lọ sí pharmacy nínú pharmacy yẹn náà ni mo ti tún ta aṣọ tí mo ń ta gbogbo ẹ̀. And this is somebody tó yẹ pé ó máa kó èrò wá sínú ilé gbogbo àwọn family ẹ̀ àwọn ará Jos gbogbo àwọn ará Iléṣà gbogbo wọn wọ́n máa kúnnú ilé. There are times tó yẹ pé mi máa wà nínú ilé báyìí orí mi á ti scatter tó bá ti wá rẹ̀ mí and this is to tell you that this man is a wicked man. Mama bẹ́ẹ̀ máa ní tí ẹ reduce quantity àwọn tó wà nínú ilé yìí ẹnu ti pọ̀ jù ọpẹ́ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí sìn ọdísì ọpẹ́ tó lọ ń dárúkọ ọmọ ọlọ́mọ yìí. There was a day tí ọpẹ́ tó ṣe bẹ̀ sílẹ̀ lálẹ́ gbàtà máa fi jí làárọ̀ ọmọ ẹ̀ jókòó sórí step ó ń sunkún ni pé irú ayé wo leléyìí tí òun tún máa jí ṣe bẹ̀ láàárọ̀ yìí ni wọ́n ti wá gbogbo ẹran inú ọbẹ̀ jẹ tán láwọn tó kó wá sílé. Kí ló wá dé? Gbogbo ilé máa kún fún èrò ni gbogbo àwọn ẹbí ẹ̀ kún fún ìgbà tí there was now a time mo ní ó da decongest inú ilé ìjẹ́ fún mi mi ò lè cope mọ́. What he did was to say ìgbà tó wá yà mo kọ̀ wó pé jẹ́ kí n máa lọ sí London bí mo ṣe ní mo ṣàlàfẹ́ lọ mo dẹ̀ nídìí àwọn mo ní àwọn blood appointment kankan mo lè lọ London nìyẹn. Nígbà mo lọ London ara àpò ráìsì rẹ̀ ra gàrí ra gbogbo ẹ̀ sílẹ̀ within 2 weeks wọ́n lọ bá pé wọ́n fẹ́ owó ó fún wọn ó lóun fún wọn ó tún pè mí ó tún ṣàlàyé fún mi ó ní mo fún wọn ní 50,000 naira kò ju bí 1 week wọ́n tún wá pè mí wọ́n tún oúnjẹ tán ó lóun ní 50,000 tó mo ní that is how I have been spending. Ó tún wá sọ nígbà yẹn ó ní àtórí òsínlé ni owó nǹkan ná owó nǹkan ná so àwọn ọmọ yẹn ò mọ nǹkan ná mo ní kàn ọ̀rọ̀ náà kankan. It is the cost of running that house. It is the cost. This man doesn't give me money. Ó fún mi lówó oúnjẹ. Pastor ti wá many times láti wá dá sọ̀rọ̀ ọjà. Ìgbà tó yá wọ́n ní kó máa fún mi 50,000 every month. He gave me only once ló ever fún mi. Once yẹn kẹ̀dẹ̀rẹ́ kò fún mi 50,000 pé ó fún mi 40,000. After that he stopped giving me. Ó máa fowó ṣèrànù kiri ni a máa pa àwọn girls ó yá ìwọ send the pussy ẹ sí mi ìwọ send the gbá sí mi send the gbá sí mi send the private gbogbo nǹkan tó máa fowó ṣe nìyẹn tó bá ṣe like ẹ̀ sí ara a máa ṣe transfer sí wọn a máa transfer kí ni laptop ń bọ̀ àbúrò mi ó ní òun lòun fún ní owó báwo ló ṣe possible ẹ jẹ́ kí n complain láti máa play ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀ bàtà wá dé Island mo kọ́kọ́ kó wọn lọ sí Island mo kó wọn dé Island ní July 13, 2018 láti Island iye ọ̀rẹ́ mi kan láti sí nípa Brigham ìgbà yẹn mo ṣe ṣiṣẹ́ ní London so máa ń lọ bá wọn every 2 weeks àtúnyà mo gbálẹ̀ fún wọn because I need ilé ìtura láti lè sọ fún ẹ̀kọ́ àti káwọn ọmọ yìí dé o. Ó wá sílé mi ó nígbà tó ti lọ wá sílé ó kó
ẹ jọ̀ọ́ mo fẹ́ clarify kankan o. Ẹ jọ̀ọ́ orúkọ I'm a male, I'm a female, he's a male. Kí ni mo fẹ́ fi degree ẹ̀ ṣe? Mi ò kó degree anybody. The reason and ìjọ tí mo wá kó àwọn nǹkan few things mo sọ ni because kò gbà kí n kó ẹrù mi wà nínú ilé ẹ̀ more than at least 70-something% ẹrù mi wà nínú ilé ẹ̀. He would not allow. Ó gba mọ́tò ń di mi, ó já ọ̀tá mi sí òhù. Ó dẹ̀ tún boast with it and he even wrote it down. Wípé òun máa strip me naked and he did. Now mo débẹ̀ ìjọ náà kò sẹ́yìn ọ̀kan lé ó máa kó tilẹ̀kùn yàrá mo ní ilẹ̀kùn ìsàlẹ̀ ó lọ change kọ́kọ́rọ́ yàrá and one luckily fún mi ọ̀tọ̀ tí ẹni kan tí mo fẹ́ wá sorry o mi mọ̀ èèyàn kan ló pè mí directly. I came to the house to pick some things tí ó wà nínú yàrá. Mo dẹ̀ ṣí ilẹ̀kùn yàrá yẹn wò nǹkan àwọn ọmọ náà ni mo fẹ́ lọ mú torí bóyá toy wọn àbí anything. Mo wá kàn ṣí ilẹ̀kùn yẹn wò mo á rí pé a kò ti ilẹ̀kùn yìí. Mo dẹ̀ wo laptop méjèèjì yẹn mo ní owó mi ṣáà láti inú káàdì mi tẹ̀ láti ra àwọn laptop ìjọjẹ́ let me just pick it and that was the reason tí mo fi gbé laptop yẹn until tí mo wá bẹ̀rẹ̀ sí ṣí tí gbogbo gbẹgẹdẹ wá gbiná sínú ẹ̀ tí mo ní is this what I've been living with? Is this what I have been living with? Is this who I've been? Who is this man exactly? Who is he? Who is he? Who is this man? Pervert is an understatement. Pervert is an understatement. Ẹ jẹ́ kí n tún máa play ẹ lọ. Ṣe rí ibi tí irọ́ ti ń ṣẹlẹ̀. Àwọn ọmọ wà Nàìjíríà ní píríọ̀dù yẹn. Ìwọ wà ní kíní èmi náà wà ẹjọ́ báwo ni ṣé nígbà tí mo kó àwọn ọmọ bọ̀ ní Nàìjíríà ń bí ṣé mi ní fi passport gbé wọn wá ni. Tòró ń sọ bí ẹni pé passport àwọn ọmọ yẹn wà nínú ilé òun mo wá padà wá mo wá kó mo wá jí kó passport ẹ pé òun ni mo fi kó àwọn ọmọ wá sí Nàìjíríà in the first instance. And the only reason tí mo fi kó àwọn ọmọ yẹn wá sí Nàìjíríà was because I was number one mo ní stroke mini stroke. Kò dá sí o up to today he has never even one day sọ pé even kan kí n ti ẹjọ́ ta ẹ̀ kí n ti ẹjọ́ ta èèyàn kó má tiẹ̀ lè sọ pé obìnrin tó tiẹ̀ wá síkì pẹ̀lẹ́ má bínú kí lára ẹ ṣe no nothing like that never one day ló sọ̀rọ̀ pé ìwà mọ̀ bóyá laptop ara ẹ ti yá o nothing sọ̀rọ̀ lọ́ọ̀dí ìyẹn mọ́ ìyẹn ò kàn. Mo ti wà stressed out beyond my imagination. Now, irọ́ tó tún pa ó ní èmi àtòun jọ báwo ló ṣe possible? Èmi tí mo wà ní Peter McVerry Foundation ní Navan. Kí lorúkọ street yìí? Anybody tó bá mọ̀. Troyton Heights lorúkọ street yẹn. Ibẹ̀ ni wọ́n gbé èmi àtàwọn ọmọ sí. Èmi àtàwọn ọmọ mo ti lọ bá àwọn Meath County Council wọ́n gbé wa sí Peter McVerry Foundation wọ́n fún wa ní 2 room and parlour and wọ́n gbé bẹ́ẹ̀dì 3 sínú yàrá yẹn ibẹ̀ là ń gbé. So kí ló ń sọ ó ti lù mí lálùyàrọ ẹwọ mi ṣẹ́rí bó ṣẹ́rí gbogbo máàkì ẹ̀ níjọ́ tó fẹ́ lù mí ní lílù tí mo fi wò pé no this man is going to kill me. Mo ti fẹ́ sùn lálẹ́ mo ti bọ́ṣọ mo ti wà almost naked mo ti lie down ó lọ sí London òde ó ní òun pé àbúrò mi kò dáhùn lóhùn òun ní kó wá sísàlẹ̀ òun fẹ́ bá sọ̀rọ̀ àkọsà àbúrò mi ń gbé ní ilé wa ń gbà yẹn òun àtọkọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ they rented a room and a smaller one wọ́n gbé ń bẹ̀ gbà yẹn. And I will tell you the reason why they were living there. Nígbà yẹn mo tẹ̀lé sọ yẹn jọ mi because mi fẹ́ kélé yìí negate ẹ̀ wá ní òun dé láti London ó ní òun pé àbúrò mi kò dáhùn mo ní okay ó pé kò dáhùn kí ni kí n ṣe sí ó wá bínú and this is somebody tó yẹ pé ibi tó bàdì fún dé tí anybody bá àná ẹ̀ anywhere èmi ló máa fi kanra mọ́ kò lè face anybody else èmi ni punching bag èmi ni venting machine yẹn anything tó bá ṣẹlẹ̀ sí
bọ́ bá ń bínú iṣẹ́ tó bá dé báyìí ó máa fi kanra mọ́ mi anywhere tó bá fi kan ó máa fi kanra mọ́ mi bó ṣe wá dé ó ní òun pe àbúrò mi kò dáhùn lóhùn irú kí nìyẹn ń gbénu ilé òun mo ní ìbọn ó ń gbénu ilé ẹ ó ń sanwó ilé ẹ they are paying their rent kí ló dé tó wá ń pè é bíi pé ó fẹ́ máa command there they are even paying more rent than anybody else ó ní dẹ̀ ń kókó òun ilé òun ní wá kó náà àbí ayé ò parẹ́ life goes on àbí ó ti máa ní òun kó pé àwọn náà ṣàǹbá wa maintain ní ilé ọ̀hún kí lè tó máa ní òun pé kò dá ẹ lóhùn mo ní tó bá pè tí ò bá dá ẹ lóhùn bóyá kò ráyè she's an adult and tá à ń sọ yìí is already 40 years nísìnyí mo ní sọ wáyé tó fún mi pé mo ní kí ló dé fi mí sílẹ̀ tó bá pè tí ò bá dá ẹ lóhùn bẹ́ẹ̀ there's nothing I can do about it I didn't even say more than that ló bá ní nonsense ó disrespect òun kíní kan mo ní oyún kí n bèrè fún respect èèyàn máa end respect ni ó mú yàn ó kọ lẹ́tà burúkú fún ó sọ pé mùmú lọkọ ẹ̀ nítorí pé ìyẹn ń fọbọ́ ìyẹn ń tún lè ṣe ìyẹn bá ń gbẹ́gbẹ́ fáwọn ọmọ ìyẹn help ẹ̀ pẹ̀lú àwọn nǹkan lé òjókòó kọ lẹ́tà onímùmú ni ọlọ́dẹ̀ ni oní is not man enough wá gbé báírò kọ lẹ́tà ó sọ fọ́kọ àbúrò mi pé àbúrò mi ò kó kọlẹ́ o ọmọ burúkú ni o simply because you see good times pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mo ní so o dẹ̀ respect kó dẹ̀ dé London kó wá máa bẹ̀ this is somebody tó yẹ pé ó gbé ẹbí Ọlọ́run ni this and talking about bringing somebody to abroad irọ́ burúkú ó lè ní mi ò ní kò ní some record nípa bí àwọn àbúrò mi ṣe wá or bí ọmọ mi ṣe wá or anything see because ó máa gba wájú gbẹ̀yìn ni this ẹni tó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe láti day one ẹ̀yin lẹ́ẹ̀mọ intentions ẹ̀ olóhùn lòún san school fees ọmọ mi ń bo lo ti ráyè san school fees ẹni tí ò fún àwọn ìbejì àwọn toddlers ló ń jẹ ẹni tó pé owó ipá ni mo fi ń gba owó oúnjẹ nínú ilé olúwo ló ń san school fees sí àwọn èèyàn school fees wo ló ń san má sì gbé mo sì ṣe mọ àwọn phones tó ti pẹ́ bọ̀ mo ní record ìmí wà nínú email mi níbi tó ti ń bínú wípé mi ò fún òun ní €10 owó àwọn ìbejì ní Island nígbà yẹn is 420 ó wá ní a máa pín equally ni ó wá ní mo wá send 200 sí ó wá ní kì í ṣe pé bóyá €10 yẹn ní anything no but kí n má fi pé mo ní sense of entitlement láti gba more than òun àjọ bí wọn àjẹjọ máa pín owó benefit yẹn ni mo máa wá jáde mo dẹ̀ máa post ẹ̀ so ìwọ yẹn ló máa fi owó ẹ̀ san school fees àwọn èèyàn ló máa gbé àwọn èèyàn wá sílùú òyìnbó ṣó possible ni very stingy to the core kò sí ẹni tó mọ̀ rí bá máa fún wọn ní 5,000 2,000 àwọn owó tó tẹ̀ àwọn owó bànújẹ́ àwọn owó dọ̀tí ló máa ní òun fún yàn ó wá ní okò àbúrò mi bó ṣe pa àbúrò mi kò dẹ̀ ń bá ní kò sí ọtí mo lè ṣe sí adult ni tó bá decide pé òun ò wá kò wá náà nìyẹn and I said that the next thing ló bá ní tẹ̀mọ̀ nǹkan tó tiẹ̀ sọ mi tẹ̀mọ̀ nǹkan tó sọ mo bá ní wá respect mo ní àwọn ọmọ tó wà nílé ọmọ tiẹ̀ gangan respect ẹ ọmọ ẹ ti gangan respect ẹ so kí ló dé tó wá respect lọ́dọ̀ aráàta tẹ̀yí tó fò mọ́ mi báyìí ó kàn mú orí mi sí abíyá ẹ̀ báyìí ni ó bẹ̀rẹ̀ sí gbá mi lẹ́sẹ̀ lórí gbà ibi tí mo ti fi ọwọ́ bo orí mi báyìí pé má fọ́ mi lórí o gbogbo ìkọ́nà ọwọ́ mi báyìí gbogbo ẹ̀rọ dànù ni gbogbo ẹ̀rọ ni cherry ọwọ́ yẹn you can see the hand gbogbo ìkọ́nà yẹn rọ ni gbogbo ọrùn mi báyìí mo láti hospital ni àbúrò mi tí mo ní mo mú wá yẹn Bímbọ́ she was there àwọn ọmọ pastor tá à ń bá gbélé because that house was a 4-bed àwa rent 2 of the rooms fún àwọn pastor àti àwọn ọmọ wọn because ìyàwó wọn ti kúrò ní Island at that time àwọn ọmọ yẹn náà sáré wá tí gbogbo wọn wá gbà mí lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn kan bí mi pé kí ló ti mi pọ̀ ọlọ́pàá mo tiẹ̀ try láti pọ̀ ọlọ́pàá jọ yẹn bọ̀ wọ́n tún gba fóònù mi wọ́n ní kò ní ìtẹ́mọ̀ ó yẹ kí n ti pọ̀ ọlọ́pàá ọjọ́ yẹn ká ní mo tiẹ̀ ti pọ̀ ọlọ́pàá ni ìyẹn ò wá ṣe jìkì ìjọ yẹn ni mo wá make up mind pé no this is not going to be okay anymore this cannot continue this will never continue and that was the second day ni mo gbéra tí mo lọ sí Met County Council tí mo ní ẹ fún mi nílé mi ò lè bá gbé mọ́ wọ́n dẹ̀ gbé wa lọ sí Peter McVery ibi tá à ń gbé nìyẹn so nbo ló ti rí mi tí gbogbo ẹ̀ mo kàn máa ń káwọn ọmọ lọ ní because mi ò plan láti bàjà mi ò ní mo fẹ́ bàjà mi ò ní kó má rí àwọn ọmọ ẹ̀
mi ò ní pé kó má ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ẹ máa yìí mo yìí máa play voice note ẹ̀ tí mo sọ fún mo ní òkè jẹ́ ká yanjú àwọn ọmọ kí la ṣe yanjú ọ̀rọ̀ wọn mo sì máa play ẹ̀ mo ní mo yìí máa play ẹ̀ ẹ sì máa rírú èèyàn tó jẹ́ dáadáa then let me see mèèyàn kan béèrè question kan lọ́sàn-án yìí ǹbọ̀ ẹ jẹ́ kí n play ẹ̀ mọ́. Liar wọ́n ló wá sílé àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn pé wọ́n wá síta àwọn wo ló ń sọ bẹ́ẹ̀ fún ẹ pé wọ́n ń tọ̀ wá síta ṣé àwọn ọmọ pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ ni àbí àwọn pásítọ̀ àbí pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé wọ́n ní wá sílé onírọ́ I went there mo kí everybody I'm in good terms with everybody mi ò bá yàn jà láyé mi wọ́n ní wá sílé láyà. Now, any sùúrù. Month wọ́dún wo ni ẹlẹ́fìlì pé ilé bàbá Gadaffi ni ìyàwó yín kó lọ after tí mo kó lọ yìí. Good. That was the end of March. End of March. Yes. 2020. 2020. Yes. 2020. Okay. Hold on o. March ni mo kó lọ sí ilé Gadaffi as far as he's concerned. Meanwhile, ẹ wo lẹ́tà tí mo post tó kọ sí mi ní April. So ó mọ̀ pé mo ń gbé nílé èèyàn kan ó dẹ̀ tún ṣì ń kọrú lẹ́tà yẹn tó fi ń bẹ̀bẹ̀ tó tún bẹ̀bẹ̀ ó mọ̀ pé mo ń gbé nílé ọkùnrin kan ó tún kọ lẹ́tà sí mi pé kí n máa bọ̀ lẹ́tà wà tí mo máa tún post tó ń sunkún yọ ọmọ ìyàwó mi bàbá bẹ́ẹ̀ because mi ò ṣàìdánù ayé ẹ̀ I gave my all. I gave everything to the marriage. I sacrificed my ambitions. I sacrificed my life, my jobs, whatever. Anything. I became a nobody just for you to become somebody. At the end of the day, we got to suffer me lele. Mi ò tiẹ̀ wá bínú. Máa lọ ńlọ ẹ. Ẹ jọ̀ọ́, ṣé máa lọ ńlọ ẹ? Ó ti pọ̀ jù ni. Ẹjọ́ ṣé máa lọ lọ ẹ ṣé kò tó ti pọ̀ jù ni mo ní máa mú gbogbo nǹkan lọ at that point I was like tired I said just go take everything and go that was the initial kini tí mo ṣáà ní chapter máa lọ because this is too much for me mi ò lè continue life mi báyìí in kí n má lówó máa ṣiṣẹ́ máa lọ máa wọ aṣọ ní charity shop bí ẹni tí ò ṣe rí láyé ẹ̀ máa ṣe ẹmọ olú ẹ ò tẹgbẹ olú ẹ rí wúruwúru lèmi tó yẹ pé anyway àní okay life goes on let's move on òní move on tiẹ̀ àfi kó ṣáà pa ọ̀tá mi mo fẹ́ kọ I'm torí mo jot àwọn kankan down when ó sọ̀rọ̀ Bọ́lá kan tó sọ fóun pé Gadaffi sọ pé ATM ni mí ẹjọ́ Bọ́lá Ìjìgbò yẹn nìkan dẹ̀ ló sọ fún o Bọ́lá Ìjìgbò yẹn nìkan ni ó sọ fún pé èmi ATM òun torí mi irú ẹ̀ rí o ní pé a ní joint account ní London èmi wá ń transfer owó láti joint account ẹjọ́ ṣó tiẹ̀ possible ẹ̀kan ẹ bá mi fọpọlọ rò ṣó possible kéèyàn kàn mú owó kó máa transfer láti joint account sí ẹkùnrin mi ṣó possible wọ́n ṣe tẹ̀ kó close to joint account yẹn immediately tó ta ti divorce according to you tí mo ti ń ṣàgbèrè o dẹ̀ fi joint account yẹn sílẹ̀ kí n máa lò lọ ẹjọ́ ṣó possible o mú joint account o fi lẹ̀ irú rọ ìjú mo fẹ́ sọ̀rọ̀ bell school torí àwọn a lot of people sọ pé kí ló tí mo kọ́ àwọn ọmọ lọ sí Nàìjíríà mi kàn déédéé kó wọn lọ pé mo fẹ́ fìyà jẹ wọ́n mo yìí máa ẹmọ gbogbo o because of àwọn nǹkan bíi ṣẹmọ àwọn nǹkan bíi kí náà ń pè náà ó ti sápá mi lórí confidentiality records data protection
mo fẹ́ try láti blank orúkọ àwọn èèyàn kí n ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ wọ́n ti dé stage tó yẹ pé they only go to school once a week. Èmi mo ti recover but there was nothing tí mo lè fa àwọn ọmọ yẹn ṣe. They are so unruly. Mi ò bà wọ́n jẹ́ because tẹ bá rí wọn sìn ẹ̀yin gan inú yín á tẹ̀ dùn pẹ̀lú mi because I have taken so much time to take good care of them, to give them a different outlook. Wọ́n ti ṣe therapy's result náà another fracas nìyẹn o, another issue ni report to therapist tó ta ìmọ̀ tún dé di yẹn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. These children kò sí ẹ̀dẹ̀mọ̀ pé nílùú òyìnbó wọ́n máa pet ọmọ, wọ́n máa fọwọ́ ra wọn lórí. Mo wá wò pé àwọn ọmọ yìí wọ́n máa ti fẹ́ máa bàjẹ́. Ọlọ́mọ ìkẹ́hàn bímọ tó ní jèrè, ọlọ́mọ ìkẹ́hàn bímọ tó ní jèrè ẹ̀ torí Ọlọ́run. Àwọn èèyàn náà ni wọ́n tún advice mi náà. Wọ́n ní káwọn ọmọ ìlọ Nàìjíríà, káwọn ọmọ ìbádé Nàìjíríà wọ́n máa change kó wọn lọ Nàìjíríà. Èmi náà dẹ̀ wò pé òótọ́ ẹ̀ ń kọ́ ọmọ lọ Nàìjíríà, not pé bóyá mo fẹ́ báyé wọn jẹ́ àbẹ́ anything. And I said to myself, àjọ ọmọ wa dẹ̀ ní ẹ bá mi lọ ka ẹ̀kọ́ tí mo ti post document kan. Àjọ ọmọ wa ní kì í ṣe pé bóyá mo kàn déédé from out of the blues mo sọ fún ẹ mo ní àwọn ọmọ yìí wọ́n ṣe yìí kò bọ́ sí ìwọ náà dẹ̀. And there was 2 years, so I mean there was a whole year tó bá wa gbé ní island ìgbà yẹn. Kò sí kankan tó ṣe àwọn ọmọ yìí rárá. Just the minute you came wà á ti dé láti fi ṣẹ́ bá wa gbé wọn sórí ẹsẹ̀, wà á kó sweet sínú abọ́ bí ìrẹsì, sweet chocolate ringom candy a kó sínú abọ́ ní bí ìrẹsì. Àwọn ìyá wa jókòó sẹ́sẹ̀ wọ́n á máa jẹ́. Tó bá sọ̀rọ̀ báyìí ó máa hó lé mi lórí ni. Ó ti wá dé stage tó jẹ́ pé àwọn ọmọ yẹn gan ti fẹ́ máa rí mi bí slave. Àwọn ọmọ yẹn ti máa rí mi bí ọ̀tá, wọ́n ti fẹ́ máa rí mi bí slave. The boy Kẹ́hìndé ó máa ní mommy go and get me a spoon downstairs. Mommy go and get me a spoon, I want to eat. Àwọn ọmọ yẹn ti rí mi bí slave. Tó bá lọ bí iṣẹ́ tó bá dé, àwọn ọmọ máa fẹjọ́ sùn pé mommy told us to clean our leg. Mommy told us to go and clean our mouth. Wọ́n máa fẹjọ́ mi sùn. Òun náà kò dẹ̀ ní sí pé kò sí pé okay wọ́n fẹjọ́ sùn yes why did you do ọmọ no ọmọ máa hó lé mi lórí ni. Ó máa hó lé mi lórí instantly ni pé kó lè tó oníkọ́ ọmọ ṣe gbá ọmọ kékeré ni wọ́n náà ọmọ kékeré náà wọ́n ò mọ ní àwọn ọmọ yìí wọ́n tún re bí àwọn ẹ̀gbọ́n wọn bí mo ṣe ń wò yìí o. Wọ́n re bí àwọn ẹ̀gbọ́n wọn. Wọ́n re bí táwọn ẹ̀gbọ́n wọn rè. Ó máa ba ayé wọn jẹ́ bó ṣe ba ayé àwọn ẹ̀gbọ́n wọn jẹ́ mu nínú mo máa fi máa sílẹ̀. So based on that òun ló jẹ́ kí n wò pé màá filẹ̀. Apart from pé ó tiẹ̀ tún abuse mi, apart from pé ó gbowó lọ́wọ́ mi, apart from pé kò jẹ́ lákòójọ, kò jẹ́ bẹ́gbẹ́ mu, kò jẹ́ bágbà, kò sí nǹkan tó lè ṣe. Ó gbọ́dọ̀ kún nail polish. Mo tiẹ̀ sọ fún mo ní mo fẹ́ ṣe acting o, mo fẹ́ ṣe nínú ilé mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Aṣẹ́wó ó fẹ́ lọ ṣe aṣẹ́wó, owó màmá bẹ́ẹ̀ sùn kò sí dream, kò sí aspiration, kò sí hopes, nothing. You can't do anything. He has never one day said, my wife, go and do this small course and upgrade yourself. No, you have to be under his feet. Gbogbo kan tí mo mọ̀ kí n tó mọ̀. Ìgbà tí mo wà ní London, mo ń ṣe medical secretary. As I was working as a medical secretary pẹ̀lú NHS. Gbogbo slam, gbogbo àwọn South London and mostly gbogbo wọn ni mo ti ń ṣe medical secretary. Níbẹ̀ ìgbà yẹn lórí pé mo fẹ́ gbé àwọn ọmọ tí mo bá tọ́ lọ sí ìkan máa lọ football, ìkan máa lọ gbá, ìkan máa lọ sáwo mo máa gbé wọn lọ sí dancing class, máa gbé wọn lọ football class, máa ṣe gbẹ. Òun náà ló mú mi tí mo wò pé okay jẹ́ kí n tún lọ ṣe iṣẹ́ tó flexible díẹ̀ bíi care so that màá lè máa ṣe night, màá lè create time kí n máa fi gbé àwọn ọmọ wọ̀nyẹn, màá lè máa gbé wọn lọ sí kí lorúkọ ẹ̀ ń jẹ́. Anyway, lórí ọ̀rọ̀ pé wọ́n lọ sí Nàìjíríà, wọ́n ti wà ní stage yẹn tó yẹ pé at any period in time wọ́n lè
wọ́n ti become they were out of hands already, and Tusla is already involved. Kí ló ní Tusla ṣe wà ní involved? Báwo Tusla ṣe get involved is that àwọn ilé tá ń gbé nígbà yẹn ní Peter McVery Foundation nílé náà, ilé yẹn ó ní kámẹ́rà, èmi ò dẹ̀ mọ̀. Ṣé mo ọmọ tó ń ṣe yánmayànmá mo bá kàn bẹ̀rẹ̀ ó kàn pariwo mo ní stop shouting kò dáhùn, mo kàn bẹ̀rẹ̀ sí tálẹ̀kẹ́ pàpàpàpà pé dákẹ́jàre ṣe dẹ̀ mọ̀ kámẹ́rà dẹ̀ gbé mi. Àwọn Tusla dẹ̀ mú mi, wọ́n dẹ̀ pè mí, wọ́n dẹ̀ ní mo flick wọn, mo tẹ wọ́n lẹ́kẹ̀ẹ́, mo hit wọn kọ̀ọ̀kan, mo ní kó má bínú. Ó ti ń pariwo, ó wà uncontrollable. Mo kàn fi pé kí n kàn ṣe báyìí fún kó fi dákẹ́ náà ni wọ́n ní ó dùn pé immediately tí mo ta pé ó scream in pain, and that was how they know that nǹkan yẹn dùn. Wọ́n dẹ̀ ní okay, it's not really a serious misdemeanor. Wọ́n ní kí wá fún counseling, but there are other ways of quietening children, there are other ways of coping. At that time náà àwọn náà nígbà tí wọ́n rí gbogbo situation nínú ilé tí wọ́n rí pé I'm coming from a domestic abuse environment and everything, wọ́n dẹ̀ forgive me. Wọ́n tiẹ̀ take ọ̀rọ̀ yẹn seriously at all. Wọ́n close case yẹn ni. Wọ́n ní ó dáa kí n lọ fún counseling. Mo dẹ̀ lọ fún counseling and everything was over. Kì í ṣe pé bóyá ń ṣe ni wọ́n ní wọ́n fẹ́ gbọmọ àbẹ́nítì, because àwọn náà mọ̀ pé ọmọ yẹn tiẹ̀ ti ṣe nǹkan tí ó ṣe bí ẹni pé ó pọ̀ náà, àwọn náà ti rí gbogbo nǹkan tó ń lọ, so they didn't take it further. Wọ́n dẹ̀ close the case yẹn. Mo ló wá ní ọlọ́pàá náà pè mí, ẹjọ́ báwo ló ṣe jẹ́ ọlọ́pàá pàbó, kí ni mo ṣe fọ́lọ́pàá? Ṣé bí ọ̀rọ̀ ọmọ ni? Ṣé bí ọ̀rọ̀ ọmọ kékeré ni? Àwọn ṣé ọmọ èèyàn tẹ̀lé bọ́mọ wí náà ni, àbí ọmọ tí wọ́n gangan fúnra rẹ̀ ó ti expose àwọn ọmọ yẹn badly. Ó ti expose wọn badly tó yẹ pé àwọn ọmọ yẹn ò tẹ ẹ mọ̀. Ó máa there was a night èmi àtàwọn ọmọ lájọ ń sùn yàrá, tí bá tiẹ̀ ti lọ síbẹ̀ àtọ̀ kó tiẹ̀ tó di pé àti ẹ̀wà jà, èmi àtàwọn ọmọ lájọ ń sùn inú yàrá. Ó máa sùn inú yàrá kejì torí 4 bed ní ilé náà, so ilé kan a gbé big bed àti small bed méjì, àwọn ọmọ àgbè sínú ibẹ̀ làwọn ọmọ ń gbé. So máa lọ sùn ọ̀dọ̀ àwọn ọmọ because at a point kò sí anything mọ́, ó ti tán. Marriage yẹn ti ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ over, I mean, you know, in a way, because kò sí anything tó ń go on positively. Ó ti ń bí mi inú, òun náà ó dẹ̀ ti in fact it was not working. So mo máa ra lọ sùn ṣé mọ̀ pé the way táwa fi wà brought up, I don't even believe in divorce. So mo ti ready pé màá hold there forever. Pé mo ti wò pé màá hold kìíní yẹn forever no matter what. Èbí bóyá olú ẹ̀ kúkú ti ń dàgbà, èèyàn aṣáàṣì tiẹ̀ náà á dẹ̀ dàgbà, olú á dẹ̀ máa bá tiẹ̀ lọ. So it wasn't like pé mo plan pé mo fẹ́, but I just thought bí ṣe bí bàbá ìṣe máa nà mí títí tí máa fi dé láàárẹ̀ lélẹ́yìí tí máa kú before my own time. Òun ló jẹ́ wá fílẹ̀. That day ọmọ yẹn a jọ sùn sí yàrá. Ó ti mọ̀ pé bàbá wọn wà ní the second row, wá bẹ̀rẹ̀ sí pariwo ó bẹ̀rẹ̀ sí sun ẹkún tí ò tẹ̀ make sense. Mi dẹ̀ wò, mo dẹ̀ ń wò, ó dẹ̀ pè mí lórí fóònù. Ó ní ọmọ yẹn ń sun ẹkún. Mo ní ó ń sunkún. Ó ní kí ló tó ń nà. Mo ní báwo mo ṣe ń nà ọmọ. Báwo mo ṣe máa nà, ó wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ bẹ́ẹ̀, ó ń sunkún. Ó ní nǹkan tán náà àbí something silly ló ní kán ṣe fóun. Mo ní so mi kọ́ ni mo nà. Tẹ̀bá bó ṣe ń jábọ̀ láti inú yàrá ẹ̀. Àwọn olóbìnrin olórí burúkú yìí máa ń gbá iye jẹ́lẹ̀ ní ọmọ yàrá mi máa ń nà ẹ̀pá máa ń jábọ̀. Ọlọ́run ló ní kí n sáré dìde gìrìgìrì, mo sáré lọ tilẹ̀kùn. Tẹ̀bá bó ṣe ń báǹgì ilẹ̀kùn yẹn gbàgbàgbàgbàgbà. Ṣé ẹkùn kò ní dá fáwọn ọmọ mi ẹ̀ lọ́dọ̀ bá mi nà ọmọ mi lára. Ọmọ tó ṣe gbà ọmọ. Mo ní wọ́n lọ. Ọmọ ní that is scary, that is scary, oh. That is an angry wolf. That is a big bad wolf, oh. That is a big bad wolf. He wants to come into the house and eat us up. Honestly, it was that bad lálẹ́ ẹjọ́ yẹn. Tẹ́ pé ó fẹ́ jálẹ̀kùn yẹn. Imagine ká ní mi ò sáré tilẹ̀kùn yẹn kó tún kọ́wọ́ ẹ̀ tún bá mi. Inú ilé wàá máa pariwo mọ́ mi lójú àwọn ọmọ. I thought this is not even healthy.
This is not healthy. Báwo lè irú kí lè fẹ́ ká ọmọ ìdá? Kí lè fẹ́ ká ọmọ ìdá? Nǹkan tó ń ṣe títí lójú àwọn ọmọ ẹ̀ àgbà nìyẹn. Táwọn èèyàn ò rí anything wrong with beating anybody up. They beat me up. They beat my sister up. They beat me up. They beat my sister up. Àwọn ò rí anything wrong in beating people up because their father frequently beats me up in front of them. And I am almost certain, oh, Mama Iyawo, no. This is exactly what he has done to turn those children to whatever they have become today. No fair to bury another question. Tell your to bury. Ó sọ pé àwọn ọmọ ò rí tọ́jú. Ẹ jẹ́ imagine. Cousin mi wà ńbẹ̀ o tó ń bá wa gbé. Òun náà wà ńbẹ̀ o, èmi náà wà ńbẹ̀ o, àwọn ọmọ ò dẹ̀ rí tọ́jú. Every single ìtọ́jú àwọn ọmọ yẹn rí. Every single ìtọ́jú àwọn ọmọ yẹn rí. The only thing ni pé ó bà wọ́n jẹ́. Ó bà wọ́n jẹ́. Ó máa gbé wọn sórí ẹsẹ̀ báyìí. Ọmọ tí ó máa wà nínú ilé, a máa ní kó ọmọ jẹun, ọmọ máa jẹ́ wọ́n máa ṣe ẹnu báyìí. Daddy, I want sweet, I want chocolate. Ọmọ tá a ní kó jẹun, wàá máa béèrè chocolate, wàá máa fún wọn. No matter the time of the night. Ọmọ ajílóru á máa sunkún, á lóun nídìí chocolate, wàá dìde, wàá ní kó fún chocolate, kó fún jẹ, kó fún ní sweet jẹ. Ṣayé nìyẹn. Terrible. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.